wọ́n sì pa Birigedia ọ̀gá Ṣọja yìí dànù. Kò sí ẹni tó wo fídíò torí ikú ọ̀gá Ṣọja yìí tí kò bara jẹ́. Kódà àwọn tí wọ́n rí àwọn tí wọ́n yìnbọn lù nínú àwọn sọ́jà tí wọ́n tẹ̀lé tí wọ́n jọ mú wọn ń sunkún ni. Ìbọn àwọn afẹ̀míṣòfò ti fọ́ òmíì lẹ́sẹ̀ tí kò lè wúlò fún láyé yìí mọ́. Ìbọn wọn ti fa ara ẹlòmíì ya gidigidi. Ohun burúkú ni. Àmọ́ ẹni tó bá wá rí Birigedia Muhammadu Musa ò bá fúnra ẹ̀ tó bá rí bí wọ́n ti dè é lọ́wọ́ tí wọ́n dè é lẹ́sẹ̀ tí wọ́n sì gbé e sí gbangba kí wọ́n tó yìnbọn fún un lójú gbogbo ayé tọ́hún yóò mọ̀ pé ohun tó bá Nàìjíríà báyìí kì í ṣe kékeré rárá o. Àdánwò tó burú jáì ni. Àwọn tí wọ́n pa á, àwọn afẹ̀míṣòfò tí wọ́n pe ara wọn ní Islamic State of West African Province ISWAP ni. Birigedia ò bá tí wọ́n pa yìí mùsùlùmí tààrà ni òun náà. Islam yìí kan náà ló ń ṣe gẹ́gẹ́ bí gbogbo orúkọ ẹ̀ ti fi hàn yìí. Bí kò bá sì jẹ́ Fúlàní yóò jẹ́ Haúsá. Síbẹ̀ àwọn èèyàn yìí mú wọ́n sì dé bí ẹni tó jalè wọ́n sì yìnbọn fún un ní gbangba òde. Kí wá ṣe ìyẹn nìkan bí wọ́n ti pa á yìí ni wọ́n gbé fídíò ẹ̀ jáde wọ́n sì kọ síbẹ̀ pé àwọn mú àwọn làwọn mú àwọn fọ̀rọ̀ wá lẹ́nu wò ó jẹ̀bi àwọn sì ti pa á. Àmọ́ ẹ̀bi kí ló jẹ tí wọ́n fi yìnbọn pa á yìí ohun táwọn èèyàn ń béèrè nìyẹn. Kò jẹ̀bi míì ju pé ó jẹ́ ọmọ Nàìjíríà lọ ó sì jẹ́ ọ̀gá nínú iṣẹ́ ológun wa. Muhammadu Musa Uba Birigedia ni nínú iṣẹ́ ológun ọ̀gá oníràwọ̀ ńlá òun sì ni olórí àwọn ọmọ ogun 25 Task Force Brigade. Àwọn ọmọ ogun tí wọ́n ń kojú àwọn afẹ̀míṣòfò yìí ní ìpínlẹ̀ Borno ni. Àmọ́ lálẹ́ ọjọ́ Ẹtì Friday mọ́jú Sátidé ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 15 oṣù yìí ní abúlé kan tí wọ́n ń pè ní Wájúroko lágbègbè Dambuabiu ní ìpínlẹ̀ Borno. Uba àti àwọn ọmọ ogun ẹ̀ pàdé àwọn afẹ̀míṣòfò ISWAP yìí lójijì wọ́n sì kóná ìbọn fún wọn. Òjijì tí wọ́n pàdé wọn yìí fi hàn pé wọ́n ti mọ̀ pé wọ́n ń bọ̀ lápá ibẹ̀ wọ́n sì ń dúró dè wọ́n. Bí wọ́n ti ṣe mọ̀ pé wọ́n ń bọ̀ níbẹ̀ yìí kò tí ì yé àwọn olórí ológun pàápàá títí di àsìkò yìí. Àmọ́ ibi tí wọ́n ti kọlù wọ́n yìí fi hàn pé ejò ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú torí bí iná ò bá láwo kó légún òkè odò bí ikú ilé kò sí pani tòde kò lè pani. Àwọn ọmọ ogun tí Birigedia yí aṣáájú gbọ́ pé àwọn afẹ̀míṣòfò yìí ti wà níbì kan ni pé wọ́n fẹ́ fi bẹ̀ ṣe bùdó wọn pé kí àwọn tètè kọlù wọn kí àwọn sì tú wọn ká kíákíá. Ohun tó gbé wọn lọ nìyẹn o. Ohun tó wá fa ìyanu ni pé wọn ò tí ì dé ibi tí wọ́n sọ fún wọn pé àwọn afẹ̀míṣòfò náà wà nígbà tí wọ́n ti bá inú igbó yọ sí wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn lù wọ́n burúkú. Àmọ́ àwọn ọmọ ogun Uba náà kò káwọ́ gbéra lẹ́yìn tí wọ́n ti jálù wọ́n lójijì tí wọ́n sì ti dà wọ́n ríboríbo. Àwọn náà sáré ṣarajọ padà wọ́n sì bẹ̀rẹ̀ sí kóná gidi fáwọn afẹ̀míṣòfò yìí. Àwọn náà sì rí pé iná pàápàá ju iná lọ. Àmọ́ níbi tí èyí ti ń lọ ni àwọn afẹ̀míṣòfò yìí púpọ̀ ti rọ́ jáde láti inú ìgbẹ́. Wọ́n sì pọ̀ débi pé kò sí bí apá àwọn ọmọ ogun Nàìjíríà wọ̀nyí yóò ti ká wọn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn náà gbìyànjú títí. Àsìkò náà ni ọ̀gágun Uba ránṣẹ́ pàjáwìrì sí àwọn ọmọ ogun òfurufú tó wà nítòsí pé kí wọ́n máa gbé aeroplane wọn bọ̀ kí wọ́n wá gba àwọn. Ní ẹyẹ kò sọkà làwọn yẹn sì ti dé tí wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́ǹbù láti ojú ọ̀run tí wọ́n ń yìnbọn láti òkè tí gbogbo igbó sì ń pariwo. Ìgbà yẹn làwọn ọmọ afẹ̀míṣòfò náà tó fọ́nká wọ́n sá fún iná ìbọn wọ́n sì wọ inú igbó lọ. Àmọ́ kó tó di ìgbà náà àwọn afẹ̀míṣòfò yìí ti pa àwọn sọ́jà méjì àti méjì nínú àwọn fìjìláńtẹ́ tí wọ́n máa ń kó dání. Ìjà náà le. Nígbà táwọn afẹ̀míṣòfò yìí fọ́nká àwọn ọmọ ogun Nàìjíríà náà pẹ̀lú Uba ọ̀gá wọn náà ságba ibòmíì lọ. Àmọ́ níbi tí wọ́n ti tún wá ọ̀nà láti lọ kí wọ́n lè lọ pàdé àwọn ẹlẹgbẹ́ wọn wọ́n tún kó sọ́wọ́ àwọn ọmọ ogun afẹ̀míṣòfò tí wọ́n ti ń ṣọ́ wọn. Birigedia àti àwọn ọmọọṣẹ́ méjì ni wọ́n bá mú wọn. Ọ̀rọ̀ náà burú fún ọ̀gá ológun tó ń mú yàn tó wá di ẹni tí àwọn kan mú tí wọ́n sì ń wọ́ lọ. Àmọ́ bí wọ́n ti ń gbé wọn lọ yìí náà ọkùnrin ọ̀gágun náà rí bí yọ mọ́ wọn lọ́wọ́ ó sì sáwọ inú aginjù Sambisa lọ. Àwọn ọmọ ogun afẹ̀míṣòfò yìí bẹ̀rẹ̀ sí wá. Kódà wọ́n pe àwọn ẹlẹgbẹ́ wọn tó kù láti jọ wá àmọ́ wọn kò rí. Bí wọ́n ti ń wá yìí
bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun ayára bí àṣà tàwọn Nàìjíríà tí wọ́n ń pè ní Operation Hardened Kai náà ń wà. Àwọn ti Nàìjíríà nìyẹn wọ́n fẹ́ mọ ibi tó wà kí wọ́n lè lọ gbé e. Àwọn tí wọ́n wà nínú aeroplane pàápàá ti ń béèrè ibi tó wà lọ́wọ́ ẹ̀. Nígbà náà ló yọ fóònù ẹ̀ síta tó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún wọn lórí àtẹ̀jíṣẹ́ WhatsApp tó ń sọ apá ibi tó wà fún wọn. Nígbà tó sọ ibi tó wà fún wọn lórí WhatsApp, ó bẹ̀rẹ̀ sí dúró dè wọ́n. Ìgbà tó yá ló tún sọ fún wọn pé bátìrì òun ti fẹ́ kú o, gbogbo ohun tó kù níbẹ̀ kò ju bí ìdá 30% lọ o. Òun á máa pa, òun á máa tàn láàrin ìṣẹ́jú díẹ̀ síra wọn. Ìgbà tí kò tún rí wọn, ó tún fi àtẹ̀jíṣẹ́ míì ránṣẹ́ pé tí òun bá ti gbọ́rọ̀ aeroplane wọn, òun yóò na fìlà òun sókè kí wọ́n lè rí òun. Àmọ́ ní gbogbo ìgbà tó fi ń ṣe eléyìí, ó dàbí pé àwọn afẹ̀míṣòfò náà ní irinṣẹ́ tí wọ́n fi ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ tó bá jáde lórí tẹlifóònù tàbí lórí ayélujára. Nítorí lóòótọ́ ni àwọn sọ́jà tí wọ́n ń wá bọ̀ dé ibi tó júwe fún wọn, tí wọ́n sì rí ipa ẹ̀ níbẹ̀ ní tòótọ́. Àmọ́ nígbà tí wọn yóò fi débẹ̀, wọ́n ti gbé ọkùnrin sọ́jà Birigedia náà lọ. Wọ́n yípo ibẹ̀ títí, wọ́n tún rìn síwájú, wọ́n rìn sẹ́yìn bóyá wọn á tilẹ̀ jẹ́ gbúròó ẹ̀, àmọ́ wọn ò rí mọ́. Bẹ́ẹ̀ ni tẹlifóònù ẹ̀ kò sì ṣiṣẹ́ mọ́, ọ̀rọ̀ náà sì dàrú mọ́ wọn lójú. Bẹ́ẹ̀ lọkùnrin náà sọnù sínú Aginju Sambisa nígbà tí àwọn sọ́jà ẹlẹgbẹ́ ẹ̀ wá títí tí wọn kò rí i. Nígbà tí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ sì ń wá tí wọ́n ti padà dé ibùbá wọn, tí wọ́n rò pé wọn yóò bá a níbẹ̀ tí wọn kò bá a, ni wọ́n rí ohun tó yà wọ́n lẹ́nu tó sì já wọn láyà gidigidi. Ṣé iléeṣẹ́ ológun ti kọ́kọ́ kéde pé ọkùnrin Birigedia náà kò sọnù, ó ti padà dé sí àgọ́ wọn. Ìyẹn nígbà tí ìròyìn ti kọ́kọ́ jáde tẹ́lẹ̀ pé àwọn afẹ̀míṣòfò dá àwọn ọmọ ogun kan lọ́nà, wọ́n sì ti pa ọ̀gá wọn. Àwọn ọ̀gá wọn ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní ó ti padà dé sí ibùdó wọn, kódà kò farapa. Ó ṣeé ṣe kó jẹ́ nítorí èyí ni àwọn afẹ̀míṣòfò ISWAP ṣe ju fídíò ẹ̀ síta. Fídíò àkọ́kọ́ tí wọ́n sì kọ́ jù síta yìí ní ibi tí wọ́n ti mú un, tí wọ́n dá a jókòó pọ́lọ́rú sáàárín àwọn apanijayé tó dúró tìjàtìjà yìí, tí kò sì sóhun tí Birigedia náà lè ṣe. Nígbà tí fídíò yìí jáde làwọn ológun gbogbo rí i, wọ́n sì rí i pé ṣàǹgbá ti fọ́, eré ti ká ẹdun mọ́lẹ̀ ó dọ̀lẹ́. Àwọn afẹ̀míṣòfò ISWAP yìí kò fi bò pé àwọn ni àwọn mú, bẹ́ẹ̀ ni wọn ò fi pamọ́, wọ́n láwọn làwọn mú. Kódà inú wọn ń dùn ni, wọ́n sì ń fi hàn àwọn sọ́jà Nàìjíríà pé wọ́n ti kó sí àwọn lọ́wọ́, kò sí ohun tí wọ́n lè ṣe fáwọn. Fídíò èyí tí wọn yóò sì tún jù síta ní ibi tí wọ́n ti gbébọn fún Muhammadu Musa Uba, Birigedia tó bá ogun àwọn afẹ̀míṣòfò yìí lọ nínú igbó Sambisa. Èèyàn kò ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ máa sọ pé ọ̀rọ̀ náà da àárín àwọn olórí ológun gbogbo àti àwọn ọmọ ogun pàápàá lọ́kàn rú, torí kò sẹ́ni tó mọ ohun tí yóò lè sọ. Nígbà tí àwọn afẹ̀míṣòfò bá mú odidi Birigedia balẹ̀ lójú ogun, tóun náà sì ní àwọn ọmọ ogun tiẹ̀ lẹ́yìn, ohun tó bani lẹ́rù gidi ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe àkọ́kọ́ leléyìí. Oṣù tó lọ yìí ni wọ́n pa Lieutenant Aliyu Saidu Paiko. Bẹ́ẹ̀ ni wọ́n pa Brigadier Sama Sakusu ní 2021. Ó sì dàbí pé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí dojú sọ àwọn ọ̀gá sọ́jà wa ni. Ohun tó jẹ́ kí olórí ìjọba Nàìjíríà, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde sọ̀rọ̀ rèé, tó ní inú òun bàjẹ́ gidigidi sí bí àwọn afẹ̀míṣòfò yìí ṣe pa odidi Birigedia wọn, tó sì lérí pé gbogbo ọ̀nà làwọn yóò ṣàn láti rí i pé irú eléyìí kò tún wáyé mọ́. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n mọ ọ̀gá ológun yìí o, wọ́n ní jagunjagun ńlá kan tí kì í bẹ̀rù tógun bá dé ní Muhammadu Musa Uba o, tí wọ́n ń sọ pé ikú tó pa á yìí kò ṣe dáadáa rárá ni. Àfi kí Ọlọ́run kó wa yọ lọ́wọ́ ogun afẹ̀míṣòfò yìí, ká má tún rí irú eléyìí mọ́ láàrin àwọn ọmọ ogun wa gbogbo. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ara fẹ́ra kù.